tó bá gbọ́ o ṣé ọlọ́run ò bójú mi jẹ́, o ṣé ọlọ́run ò bójú mi jẹ́, ò fẹ́ rí mi sọ̀tà lẹ́nu kékeré kọ́ àgbàdua ni o téèyàn bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe bí irú àwọn kan ló máa dúpẹ́. Wọ́n ti bojú àwọn kan jẹ́ nínú ẹ̀sìn ìsìláàmù lórí ọ̀rọ̀ ṣàríà. Wọ́n ti ba ojú àwọn kan tí wọ́n dúró gidigba tó náà wọn ò ní fẹ́, àwọn ò ní gbà lórí ọ̀rọ̀ ṣàríà nílẹ̀ Yorùbá. Àwọn àgbààgbà mùsùlùmí, àwọn tó mọ̀ ti fún tẹ̀dọ̀ nínú tó ń pè ní ìsìláàmù, wọ́n ti bọ́ tàbá yìí ká ba ojú wọn jẹ́. Wọ́n bojú Olúwo jẹ́, wọ́n bojú Àlùmọ́fítì jẹ́, wọ́n bojú Sultan of Sokoto, wọ́n bojú wọn jẹ́ o. tó jẹ́ pé ọkọjá bẹ́ẹ̀. Ẹ dákun ẹ máa bọ̀, ẹ wá gbọ́ wérewère lẹ́nu bàbá yìí. Ẹ wá wo àwọn fídíò yìí níbi tí wọ́n ti bojú wọn jẹ́, tán ti ka bọ̀ wọ́n lójú. Olúwo gbàgbájú, Àlùmọ́fítì gbá tiẹ̀. Akínọlá múra àbí kí náà pé Muritàlá àbí Muhammadu náà pé kan náà tí wọ́n pè ní president Murik, gbogbo wọn ìgbájú ìgbámú kẹ́ríkẹ́rí tí kẹ́ríkẹ́rí ń bá bòde pẹ̀lú àkálà bí ògúlùntú àti òkòrú èwo làbá pé tí wọ́n ń jù fún wọn pé ẹ gbà ẹ̀yin kẹ̀. Kí ló dé? Kí ló dé? Mo ti sọ láìmọye ìgbà kí mùsùlùmí ó tó dé làwọn bàbá wa ti ń lo ṣẹ̀rí, ni wọ́n ti ń lo gbólóhùn ṣẹ̀ríà. Bọ́mọdé bá ṣe nǹkan kan tí wọ́n bá gba alábàárà gbà wọ́n á ọ̀dá ṣẹ̀ríà fún. ṣọwọ́ àdìgbà tẹ́ ẹ bá mú àwa tá a bá ń gíra wa lọ́wọ́ tá a ń gíra wa lẹ́sẹ̀, ẹ̀yin kẹ̀dẹ̀rí, ẹ̀yin gan-an lẹ́lẹ́bi ẹ̀jù. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin lẹ́lẹ́bi ẹ̀jù, ẹ̀yin lẹ́lẹ́bi ẹ̀jù, ẹ̀yin gangan lẹ́jẹ̀bi, ẹ̀yin gangan ló jẹ́ wípé gbogbo ẹ̀sùn yìí bá a bá wà lọ tá a wà bọ̀ ọ̀dọ̀ yín ní sábà máa ń pọ̀ sí. Kínní yìí kẹ̀dẹ̀ rèé tí wọ́n ń pè ní ṣẹ̀ríà yìí kò lè ṣiṣẹ́ ní àárín àwọn èèyàn tó bá ti jẹ́ pé wọn èé ṣe lédè kan. Ìran Yorùbá àìṣe lédè kan, àìṣe lọ́rọ̀ kan, àìṣe lẹ́sìn kan, sọ́rí. Ẹ̀sìn wa ò papọ̀. Ẹ̀sìn mẹ́ta ló wà nílẹ̀ Yorùbá. A kàn lè máa sọ èdè kan náà, ṣùgbọ́n ẹ̀sìn wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀yin yìí sì wá yarí pé tó ẹ̀yin ọ̀fẹ́ o, ẹ̀yin ọ̀gbá o, ẹ̀yin kíníkan o. Ọ̀ká ti fó báyìí, kò síbi tẹ́ ẹ fẹ́ gbé gbà. Ẹ wí fún mi ọ̀nà tẹ́ ẹ bá fẹ́ gbà. Kò yé mi ní o, bóyá kẹ́yìn ṣàlàyé ẹ̀ tí ó fi jọra wọn lórí ibi tí àgbé bá ọ̀rọ̀ wa dé báyìí nílẹ̀ Yorùbá. Ẹ ṣé ẹ̀yin bàbá tẹ́ ẹ já wọn tán pátápátá báyìí, tẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ ìtumọ̀ ohun tó ń pè ní ṣẹ̀ríà àti irú nǹkan tí ó yẹ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní pè fún orílẹ̀-èdè Yorùbá pé náà là wá ń fẹ́. Àwa ò fẹ́ mu tó ń pè ní ṣẹ̀ríà. Àfẹ́ à ń géni lọ́wọ́, à ń géni létí, à ń fọ́ni lójú nílẹ̀ tiwa. Ẹ wò ó, ẹ jẹ́ ń gbé yín débẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun bàbá wa yìí. Ṣèyíkì, bàbá tó mọ̀ ní tìfutẹ̀dọ̀ kí náà ń pè ní mùsùlùmí, kí náà ń pè ní ṣẹ̀ríà, kí náà ń pè ní àṣà àti ìṣe ilẹ̀ káàkiri. Kì í ṣe pé ká lọ iléèwé nìkan là ń sọ. Àní ká kàwé, ká ka ọgbọ́n orí, àní ká kàwé, ká ní ìmọ̀. Ẹ gbọ́, bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni mà. Ká kàwé, ká ní ẹ dákun ṣówó lẹ́gbàá ni ló ṣe lè kókó báyìí. Tó bá jówó lẹ́gbàá, Prince Joseph Ẹniọlá Ọ̀jájúní àná ni déètì ẹ ti expire lọ́wọ́ àwọn ajínigbé. Ọlọ́run nìkan ló ń ṣèfù ẹ̀mí ẹ̀ báyìí.
ó sì ti ń sọ̀rọ̀ débi pé òun ẹ̀ ò lè jáde mọ́, ó túmọ̀ sí pé kékeré báyìí lókùn kẹ́mi ọbọ lẹ́nu ẹ̀. Ẹ fún àwọn ẹbí lówó, ẹ kówó lẹ̀ fún àwọn Afẹ́nifẹ́re tí wọ́n pariwo pé àwọn làwọn pan Yorùbá, tí wọn ò rí 100 million kólẹ̀ látijọ́ yìí, pẹ̀lú owó látọ̀dọ̀ governors, pẹ̀lú owó látọ̀dọ̀ àwọn president, pẹ̀lú oríṣiríṣi, tí wọ́n wá ń sọ̀rọ̀ ní last minute. A dẹ̀ pariwo yìí tó Yorùbá nation lọ́nà àbáyọ. Wọ́n sọ pé kò kàn wọ́n, àwọn lówó flight, ẹgbẹ́ ní bá wọ mọ́tò olè ní ó kó sí wọn lọ́wọ́ ní Àbújá. Joseph Eniola ò mọ̀ pé bí ó báyìí ní òrì, ó ní Holy Spirit sọ fún un pé kó wọn má travel, kò kúkú gbọ́nà sẹ́mi mímọ́ ẹ̀ náà lẹ́nu. Ẹ dákun, ẹ dìde, owó tẹ́ ẹ gbà tẹ́ ẹ fẹ́ fi sponsor Sharia, ẹ tètè jù ú sí wọn. Bẹ́ẹ̀ bá wá ṣèyẹn tán ẹ já padà, ẹ bá ń fohùn sí fídíò yẹn, gbọ́ nǹkan tí bàbá yìí sọ nínú ilé. Ẹ gbọ́, bẹ́ẹ̀ bá ti gbọ́ tán òun padà á bọ̀. Ọ̀yá, ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ, ọ̀nà tó gbà tó fi bojú àwọn èèyàn wọ̀nyí jẹ́, ní gbogbo wọn bá ń ké bó ṣe jẹ́ nìyẹn. Ọ̀yá, òun rèé, ẹ gbọ́ nínú ilé. Ṣẹ̀rí ò lè wọ́ọ̀kì ní ọ̀dọ̀ tiwa lórí pé general language wa tá à ń sọ èdè tọ́lọ̀ fún wa láti bẹ̀rẹ̀ òun náà ni ìran Yorùbá. Tá a máa sọ pé ìran Yorùbá ẹ̀sìn mẹ́ta ló wà nínú ẹ̀. Ẹ̀sìn tá a kọ́kọ́ bá òun náà ni ẹ̀sìn ìṣẹ̀ǹṣe, kí Christianity tó dé. Nígbà tí Christianity dé, òun náà bí ọmọ, ó tún bí Islam. So ní báyìí lónìí nílẹ̀ Yorùbá a ní 27 million population Christiani, a dẹ̀ ní 23 million population Muslim, a dẹ̀ ní 10 million population oníṣẹ̀ǹṣe. So ní gbogbo àpapọ̀ ọba tó wà nílẹ̀ Yorùbá lónìí, ààrí 972 ọba aládé tó wà nílẹ̀ Yorùbá. So tá a bá ní ká gbèsè ẹ̀rí àwọ̀ yóò contradict nǹkan tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ nínú òfin tiwa. Àwa tá a wà ní South West a mọ̀ yí pé àwọn kan sọdún eégún, àwa tá a wà ní South West a mọ̀ pé àwọn kan sọdún Christmas, tán sí ọdún àjíǹde. Àwa tá a wà ní South West a mọ̀ pé àwa kan sọdún Ramadan àti ọdún Iléyá. So tí àwa kan bá wá decide lọ́dọ̀ tiwa pé ṣẹ̀ríà o afẹ́mọ̀ lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá, so ó túmọ̀ sí pé ṣẹ̀ríà mi ni pé obìnrin tí ń borí tí ò borí àmọ́ bàjá. Ibi tí wọ́n bá ti mu ọtí nílẹ̀ Yorùbá ṣẹ̀ríà ọmọ tako, ibi àwọn tó bá ń ṣe oríṣiríṣi nǹkan ṣẹ̀ríà ọmọ tako. Ṣẹ̀ríà dẹ̀ ní àwa tí ilẹ̀ Yorùbá ò lè gba irú nǹkan báyẹn, kò lè wọ́ọ̀kì lọ́dọ̀ tiwa. tó ìdí òfin lè wọ́ọ̀kì ni pé ibi tó ti ń ta ọtí ní bíúrì lẹ́kọ̀ọ́, owó tó ń gba pa níbi bíúrì yẹn òun náà wọ́n fáwọn nọ́ọ̀tì tá à ń sọ pé àwọn ò fẹ́ ṣẹ̀ríà. So ilé aṣẹ́wó ní hòtẹ́ẹ̀lì owó tó ń pa ń bẹ̀ òun náà wọ́n fáwọn nọ́ọ̀tì. Náà lójú kó dùn fún wa fún pẹ̀lú nǹkan tí President Tinubu ṣe lérí ọ̀rọ̀ reform bill, lérí ọ̀rọ̀ owó pé ntí kálukú bá ń pa ní stéètì ẹ̀ náà nìkan máa fi tó stéètì yìí ṣe. So therefore ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá kò lè wọ́ọ̀kì lọ́dọ̀ wa tá a bá fẹ́ dá ogun sílẹ̀. Torí pé tí ó fi dógun sílẹ̀ mẹ́rin pé kéèyàn ọmọ lọ títì ní ìsìnkọ́ wọ níkà kẹ wá gbé kẹ́yìn pé ẹ̀yin Mùsùlùmù pé ẹ máa nà ní blálà torí pé kò sí ṣẹ̀ríà Ìsìlámù. So ẹ pé ó ti di ìjálẹ̀. So nígbà tó pé bóyá population àwa tá jẹ́ Mùsùlùmù àwa la dominate gbogbo ilẹ̀ Yorùbá. So Christian wà ń bẹ, Mùsùlùmù wà ń lẹ́bẹ̀, ẹlẹ́sìn àbáláyé wà ń bẹ. Ẹlẹ́sìn àbáláyé sì ní òun ni àkọ́kọ́ ẹ̀sìn tọkọ wà nílẹ̀ Yorùbá kó tó di pé Mùsùlùmù dé kó tó pé Christian dé. So nípa ọ̀rọ̀ yẹn, nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà kò lè wọ́ọ̀kì ní South West torí pé àkíyèsípa àwa nìkan la jẹ́ ẹlẹ́sìn. So àwọn kan tó fẹ́ máa ṣe nínú ẹ̀sìn ṣẹ̀ríà tá ń sọ ni pé wọ́n kọ́kọ́ fẹ́ tì bọ̀ ẹ pé agenda àwọn north ni kí wọ́n fẹ́ tì bọ̀ ni pé wọ́n kọ́kọ́ sọ pé ẹ máa dájọ́ ọkọ àti ìyàwó. wọ́n kọ́ wọ́n tàn wá ní o, wọ́n ní ẹ máa dájọ́ ọkọ àti ìyàwó nínú ṣẹ̀ríà. lẹ́yìn rẹ̀ ẹ tó bá fẹ́ pín ogún nílànà mùsùlùmí ẹ máa dájọ́ tó bàbá tó wá bí ọmọ nílẹ̀ Yorùbá ìdílé kan àárí mùsùlùmí bẹ́ẹ̀ àárí kìrìsìtẹ́nì àárí ẹlẹ́sìn àbáláyé. So tí bàbá bá bí ọmọ tó jẹ́ mùsùlùmí tọ́mọ ẹ padà wá lọ ya kìrìsìtẹ́nì, so ilẹ̀ Yorùbá lọ́dọ̀ tiwa àá ní ká pín ogún fún un, but àwọn wa tán bá ní kó lo ṣẹ̀ríà ò ní pé ó ti tako ẹ̀sìn ìsìláàmù pé nígbà tó ti lè kúrò ní mùsùlùmí tó ti di kìrìsìtẹ́nì ẹ̀ kò lẹ́tà àti pín ogún. So tán bá gbérú ọmọ bẹ́ẹ̀ lọ sí court ṣẹ̀ríà mọ̀ sọ pé kò lẹ́tà àti pín ogún. Nílẹ̀ Yorùbá ọmọ rẹ̀ ya kìrìsìtẹ́nì ọmọ rẹ̀ ya mùsùlùmí wàá pín ogún fún nọ́mà ni. So ṣẹ̀ríà ńkọ́ kò lè wọ́ọ̀kì nílẹ̀ Yorùbá ò tá a bá fẹ́ dá ogún sílẹ̀. Ṣé ẹ ti gbọ́
ẹ ti gbọ́ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Èdè kan náà là ń sọ ṣùgbọ́n kálukú ló ní ẹ̀sìn tiẹ̀ nílẹ̀ Yorùbá. Pàápàá jùlọ bàbá tó sọ̀tàn fún wọn pé ohun táwọn bàbá ti wá bá tá a sì ń sìn. Nígbà wo lẹ̀yin dé tẹ́ ẹ fẹ́ dà lóru? Nígbà wo lẹ dé? Àwọn tó mú ọ̀já joni ní ìsìn Allahu Akbar ni wọ́n ń pariwo. Oníṣẹ̀ṣe mélòó lẹ rí tí ó fẹ́ ṣiṣẹ́ ibi tí ó máa pariwo Ògún, tí ó máa pariwo Fá? Kìrìsìtẹ́nì wo lẹ rí tó fẹ́ ṣiṣẹ́ ibi tí ó máa pariwo Jésù lórí iṣẹ́ ibi ẹ̀? Nígbà àwọn ilé ìbá wọn máa ṣe Allahu Akbar, Ọlọ́run kọ́ lọ́rẹ́ wọn, Ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ́ lọ́rẹ́ wọn ṣẹ̀. Ànírú àwọn èèyàn báyìí kò yẹ kí wọ́n ká máa bá wọn gbé, kí kálukú ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, kí wọ́n wà ní àtiwọn káwa wà àtiwà. Iná ẹ̀ là ń sọ, ẹ̀yin pariwo ṣẹ̀ríà. No, 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 nothing like ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá. A tún pàdé, ẹ bá mi share ètò yìí, ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ. Tó bá jẹ́ gbà àkọ́kọ́, bá mi subscribe sí channel yìí, ẹ ṣé, ó dàbọ̀.